ṣe o, ọ̀kan lára àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ àná ó jáde láyé lénìí ọjọ́ Ẹtì ọjọ́ kẹjọ oṣù kejìlá. Ọ̀kan lára àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ àná, Ọba Lamidi Adeyemi alówólódù bí ìyèrè, ọmọọba Abdulateef Adébáyọ̀ Adeyemi tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Dìgọ̀, ó ti jáde láyé lénìí ọjọ́ Ẹtì. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé ilé-iṣẹ́ ìwòsàn ìṣègùn ẹ̀kọ́ṣẹ́ òyìnbó UCH ní Ìbàdàn ni ọmọọba náà ti dákẹ́ ní òwúrọ̀ ọjọ́ Ẹtì. Ọ̀kan lára àwọn arákùnrin rẹ̀, ọmọọba Hakeem Adeyemi, òun ló kéde ìṣẹ̀lẹ̀ náà lórí òpó ìtàkùn ayélujára rẹ̀. Ó ní ìròyìn tó bani nínú jẹ́ gbáà ni ìròyìn ikú ọmọọba Adébáyọ̀ Adéyẹmí jẹ́. Arákùnrin wa tí ó jẹ́ ọmọ Aláàfin àná, ọmọọba Abdulateef Adébáyọ̀ Àyìndé Adéyẹmí tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Dìgọ̀, ni ìròyìn sọ wípé ó jáde láyé lówùúrọ̀ òní. Ó di olóògbé lẹ́yìn wàhálà àìsàn tó ń bá a fínra, ìyẹn àìsàn ìtọ̀ ṣúgà tó ti ń bá a fínra fún odidi ọdún 5 gbáko. Sátidé ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ni ó yẹ kó ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀, ṣùgbọ́n ọlọ́jọ́ dé ṣáájú ayẹyẹ ọjọ́ ìbí náà tó ń gbèrò láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún 57 lókè èèpẹ̀. Ọmọọba Adébáyọ̀ ló ṣojú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2015 láti du ipò aṣojú ẹkùn ìdìbò ìlú Ọ̀yọ́ nínú ètò ìdìbò sí ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá, ṣùgbọ́n ó pàdánù ipò náà sí ọwọ́ arákùnrin rẹ̀, ọmọọba Hakeem Adeyemi, tó wọlé fún sáà kejì lọ́dún 2019. Gómìnà Ṣèyí Mákindé yan olóògbé náà sípò gẹ́gẹ́ bí alága àjọ tó ń mójútó owó òṣìṣẹ́-fẹ̀yìntì ní ìjọba ìbílẹ̀ nínú sáà àkọ́kọ́ ìjọba rẹ̀. Ọ̀la ọjọ́ kẹsàn-án oṣù kejìlá tó yẹ kó jẹ́ ọjọ́ ìbí rẹ̀ ni wọ́n padà kì í bọlẹ̀, ni wọ́n fi eérú fún eérú, fi erùpẹ̀ férùpẹ̀, kí Ọlọ́run fi ọ̀run kẹ́ ẹ.